بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlìkẹ́ ọlá, atọrọ àlékún salatu wa salam fún Ànábì Muhammadin sallallahu alaihi wasallam. Abi Allah ní ọlá ńlá rẹ̀ bá ní ṣàlékún kí Ànábì, bá ní ṣàlékún ọlá Ànábì. Gbogbo ẹni tí ó ga àti súnnà Ànábì fi ga, Olúwa dákun má ṣe jẹ́ kí wọ́n máa ga o. Gbogbo àwọn tó ń gbèrò gíga láyé àmọ́ láníyàn àwọn bí súnnà Ànábì ṣe dùkú náà ṣiṣẹ́ tọ̀, abẹ́lẹ́ ọba àlìkẹ́ ọlá bó ti máa ń rè kánná olóńgbò tí ò ní lè pààyàn bìlẹ̀ ń tàsí pé yóò pa ọ̀fà má sì wà ní rè kánná wọn. Bá ní ṣe súnnà Ànábì ní tí ó ga tí a kò ní gaba bá ní rẹ̀ bídí àṣetọ́ nílẹ̀ wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Ẹ̀yin olùgbọ́ wa alápọ̀nlé, ẹ̀yin ará wa káàkiri gbogbo àgbáyé tẹ́ tí ń gbọ́ wa, a tún kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa fiqhu asma'illahil husna, àgbọ́yé àwọn orúkọ Ọlọ́run ọba àlìkẹ́ ọlá eléyìí tí ó rẹwà jùlọ. Tá a bá gbàgbé, àwọn Yorùbá ní níbi tí a bá roko sí níbẹ̀ là á gbé bá. Níbi tí a fi ọ̀rọ̀ kọ sí òun náà ni wípé àwọn orúkọ Ọlọ́run ọba àlìkẹ́ ọlá yìí Ọlọ́run máa ó filẹ̀ fún gbogbo ẹ̀dá rẹ̀ ká lè bá a máa fi pè é, ká máa fi bẹ́ẹ̀ kíkọ̀ọ̀kan nínú àwọn orúkọ yìí kó lè bá a ṣe é lò fún ẹ̀sìn wa, kó ṣe é lò fún àdìọ́kàn wa, kó sì ṣe é lò fún ìgbésí ayé wa. Allah ní walillahil asmaul husna fad'uhu biha. Òun ọba ẹlẹ́dàá yín tóun lẹ́tọ̀ọ́ síjọsìn lóhun nìkan, òun ló ní àwọn orúkọ tó rẹwà o tóun sì fẹ́ kẹ́ ẹ máa fi bẹ òun. Nínú àṣìṣe àwọn èèyàn, àwa mùsùlùmí, ní orí pé à ń forúkọ Ọlọ́run ọba àlìkẹ́ ọlá à ń fi bẹ̀, à ń fi pè é, nínú àwọn àṣìṣe tó gbajúmọ̀ tó jẹ́ wípé ó ti ń rápá wọ ọ̀dọ̀ àwa aláwọ̀ dúdú náà, ó náà ni eléyìí tí wọ́n ń pè ní biogeometry. Biogeometry yìí ó jẹ́ ìmọ̀ kan tí ọ̀jọ̀gbọ́n kan tí à ń pè ní ọ̀mọ̀wé Ibrahim Karim láti ilẹ̀ Cairo ní ilẹ̀ Egypt ní ọdún 1968 tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ pé àwọn ṣe àgbékalẹ̀ ìmọ̀ kan. Ìmọ̀ yìí jẹ́ ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ ìjìnlẹ̀ eléyìí tí ń rí sí bá a ṣe lè ṣe ìtọ́jú ara pẹ̀lú àwọn okun àtìta bíi àwọn àwòrán, àwọn ìrísí nǹkan bí àwọn àwọ̀ oríṣiríṣi shapes, colours àti àwọn external energy láti lè bá a lò kó lè bá máa jẹ́ ìwòsàn náà. Wọ́n ní àwọn ṣe àgbéjáde wípé àwọn orúkọ Ọlọ́run ọba àlìkẹ́ ọlá tí wọ́n bá pè wọ́n, tí wọ́n lo ohùn tí wọ́n fi pè é lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan, àwọn rí i dájú pé àwọn ohùn yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn iṣan àti oríkèéríkèé ara wa, tí orúkọ Ọlọ́run kọ̀ọ̀kan ó ní àìsàn kọ̀ọ̀kan eléyìí tí máa ń wò. Èyí gangan náà ń pè ní biogeometry, pé ká gbé àwọn orúkọ kan kalẹ̀ ní àwọn orúkọ Ọlọ́run tí ó sì ní àwọn ìwòsàn tí ó máa ń wò. Bọ́jọ́ bá ìṣàtúpalẹ̀ gbogbo ẹ̀ wá ka àwọn orúkọ Ọlọ́run àtàwọn àìsàn tí wọ́n máa ń wò. Àìsàn ojú, orúkọ Ọlọ́run tí ó wò; àìsàn etí, orúkọ Ọlọ́run tí ó wò; àìsàn ọkàn, orúkọ Ọlọ́run tí ó wò; àìsàn eegun ara, orúkọ Ọlọ́run tí ó wò; àìsàn orúnkún, àìsàn ọkàn, àìsàn jẹjẹrẹ, àìsàn irun orí, gbogbo ẹ̀ pátá bàbá ìgbó kọ jáde fún. Lápẹẹrẹ, ó ní as-Sami'u, orúkọ Allah tí ń jẹ́ as-Sami', ó ní ń wo gbogbo ohun tí máa ń jẹ́ àìsàn etí sàn. An-Nafi'u, ó ní ń wo gbogbo àìsàn inú eegun sàn. Ar-Ra'ufu, ó ní ń wo gbogbo àwọn àìsàn inú ọkàn sàn àti oríṣiríṣiríṣiríṣi báwọn tí bàbá ń lé lẹ̀ kalẹ̀. Ìyẹn alára wa eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ jáde yìí àdàdálẹ̀ ni nínú ìsìláàmù. Ọlọ́run ọba àlìkẹ́ ọlá jẹ́ yíya pé ọ̀nà kan ṣoṣo tó ń fi gbé àwọn orúkọ kalẹ̀ fún wa, walillahil asmaul husna fad'uhu biha, ká forúkọ yìí ká fi bẹ òun ńlọ ní ìsìláàmù gbé kalẹ̀. Kìí ṣe wípé ká máa dákọ pé ya Sami', ya Sami', ká máa dákọ rẹ̀ sí oríkèé ara kan tí bá ń dùn wá. Eléyìí kò ní ìpìlẹ̀ kankan nínú ìsìláàmù, ó sì tako ìlànà al-Qur'an al-Karim, ó tako ìlànà sunnah Nabi sallallahu alayhi wa sallam. Pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n ń ṣe eléyìí, ìwà yìí ò gbé wọn kúrò lórí tí ìsìláàmù gbé kalẹ̀ gangan nípa pé tí àárẹ̀ bá ń ṣe wá, torí kí ara kan bá ń dùn wá, ká lọ wá ìwòsàn àbí ká ka àwọn àyátù rúkúyà Ànábì sallallahu alayhi wa sallam náà. Táwọn ìbá wá bá fún àyà rúkúyà yóò ní Allahumma, ìrẹ́ Olúwa mi, adhibil ba'sa, bá wa mú ìlera ìkúrò, washfi, bá wa fún níwòsàn, anta shafi. Orúkọ Allah ti ṣe ṣáfì ìlànà Ànábì fi máa ń bẹ Ọlọ́run pé ishfi ya shafi. Tọ́gbọ́n Rahman láfẹ́ mú, ya Rahman irhamni, ya Ghafur igfirli, rẹ̀bọ̀lá foríjì mi, rẹ̀bọ̀ oníkẹ̀kẹ́ mi. Ìlànà tí Islam gbé kalẹ̀ rèé, kìí ṣe ìlànà ká máa lọ àwọn ìmọ̀ sáyẹ́ǹsì mọ orúkọ Ọlọ́run láti máa fi ṣe ìwòsàn tí ó bá ti ìlànà Islam mu. Níbi láti dá dúró fún ti òní, a tún máa pàdé tó bá di ìdánilẹ́kọ̀ọ́ mi. Wa naqulu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.